Africa Content TV. Kí ni túmọ̀ tábà la fẹ́ yé tábà ní a fẹ́ ṣe òṣèlú a ní ìdí bọ́ọ̀sì àwọn ọmọ ẹgbẹ́ yìí pípẹ́ fún wa láti ṣòṣèlú kí ni àwọn condition ṣé condition wà tẹ máa ń rò tẹ́ fi fún wa ní bọ́ọ̀sì àbí kí ni ọ̀rọ̀ òfin tó wà lórí ẹ̀. ẹ rí i pé nígbà tá a sọ̀rọ̀ bí ìgbà yẹn gbádùn ìjọba gómìnà wa nípínlẹ̀ Ọ̀yọ́ pẹ̀lú àwọn new park tí wọ́n ṣe fún wa ìgbà yẹn gbádùn ẹ̀ làwọn ọlọ́kọ̀ náà wá padà lọ jókòó làwa gan gbónú ara wa pé iṣẹ́ wa professional line ni wa kò possible kí wọ́n kàn lò wá nílùú ọ̀gùn tẹ́ bá dé ọ̀pọ̀lọpọ̀ stations ọ̀pọ̀lọpọ̀ ọkọ̀ àbátájọ́ ọmọ ẹgbẹ́ awakọ̀ ló pọ̀ bẹ́ẹ̀ because tá bá tẹ̀lé wọn tí wọ́n bá mú ọkọ̀ wa bí àwọn ọlọ́pàá mọ́kọ̀ wa wọ́n gbọ́kọ̀ wa dé station iwájú ni wọ́n ń wò wẹ̀yìn mọ́ àwa náà dẹ̀ gbọ́dọ̀ jókòó káwa náà ronú wa ìwọ tó bá jó lóṣèlú tó bá lọ fẹ́ pè wá authority tọ́lọ́pàá fún ẹ láti kérò jáde onda ẹ fún akọ́pì ẹ̀ tábàtì ẹ̀ mọ́kọ̀ wa àwa náà lè mọ tẹ́ndà pé àwọn ọlọ́pàá ẹ̀yin lẹ fún olóṣèlú ta tẹ̀lé ní ẹ̀yin lẹ fún wọn ní authority láti bá pé kí wọ́n jáde. tẹ́yìn náà tẹ̀lé òfin INEC ní lórí ìgbà tí ẹni fi mọ́tò yín àmọ́ pé tá a bá ń dìbò àwọn INEC kan máa ń lo mọ́tò yín láti kó àwọn materials lọ káàkiri nígbà tí ọ̀rọ̀ ìbò bá dé ṣé ẹ̀yin náà máa ń tẹ̀lé òfin pé ẹ lè kó mọ́tò yín lẹ̀ láì jẹ́ pé wọ́n ti ní kí ọ̀rọ̀ à ń polongo ìbò bẹ̀rẹ̀. ọ̀làjú ti dé báṣẹ wà iṣẹ́ tí èèyàn bá ń ṣe èèyàn gbọ́dọ̀ wà professional lórí iṣẹ́ yẹn kì í ṣe bá kọ́ńkàn déédéé máa lò wá nílùú ọ̀gùn tí ẹ bá nídìí wa ẹ jẹ́ ká rí tó máa báàkì àwọn ọmọ ẹgbẹ́ wa pẹ̀lú ọkàn tí a fẹ́ kó fún yín because oríṣiríṣi nǹkan ló ń ṣẹlẹ̀ ẹ wo orú yìí tí ó ṣẹlẹ̀ sí Oriyomi Hamzat ní ibi tí wọ́n ti lọ sí bí tó ti lọ ṣe kíní òun àti ìnáwó yes ẹ wo ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó waste ẹ̀ tẹ́tẹ́ ni wọ́n waste bẹ̀ ṣé báwọn ọkọ̀ wáyé náà wọ́n fi kó àmì èèyàn lọ sí. 33 people lost ọmọdé ni wọ́n lost their lives. ṣé báwọn ọkọ̀ wáyé náà wọ́n fi ká àmì èèyàn náà fi lọ ń já àmì èèyàn síbẹ̀ nígbà yẹn kì í ṣe bí wọ́n pé wọ́n ní ọkọ̀ fún rárá mọ́tò fi ń kó èrò lọ́bẹ̀ ọ̀làjú ti báṣẹ́ wa ẹni bá fẹ́ pè wá a gbọ́dọ̀ rí nǹkan tí n tẹ́ fi pè wá tá a mọ̀ pé tí nǹkan bá ṣẹlẹ̀ lórí ẹ̀ àwa náà máa ní evidence láti proof ara ọkọ̀ wa kún sẹ́sàn tó yẹ pé àárí ní ìgbà tó wà ń bẹ̀ tó yẹ pé òfin tí àwọn òfin tá a gbọ́ rí ni wọ́n fi wúkú wa wáyé tó fi hàn mú àwọn tí wọ́n dáná gan. so ẹ lè kó mọ́tò yín lẹ̀ tí àsìkò ìbò bá ti tó. a lè kọ́kọ́ lẹ̀. ẹgbẹ́ ló fi INEC. ìjọba náà lọ́kọ̀ ẹni bá fẹ́ gbọ́kọ̀ ìjọba nígbà tó ìjọba ń fọkọ̀ sí transport ẹni bá fẹ́ gbọ́kọ̀ ìjọba ẹ lọ gbọ́kọ̀ ìjọba kẹfì sí tẹ́fẹ̀sì náà. tẹ bá wá ń pè wá tọ́ọ̀gì sí àlọ́pọ̀lọ́ mọ́ ni. àwa náà láti modernize iṣẹ́ wa náà. tẹ bá lákàwé akọgbọ́n orí adẹ̀jáde. ìgbà tó ti dé bá ṣe wa o kó lóṣèlú kankan mọ́ fi wá kọ́ bọ́dí o ẹni bá mọ̀ pé òun fẹ́ pè wá ẹ jẹ́ ká rí authority látọ̀dọ̀ ìjọba wíwá látọ̀dọ̀ CP tí nǹkan bá ṣẹlẹ̀ àwa náà a máa ní nǹkan táwa náà máa proof pé wọ́n pè wá ní authority tá a dẹ̀ rí láfi tẹ̀lé wọn.